ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Funke Akindele àti ìyàwó Femi Adebayo ìyẹn Aládùkẹ́. Finally Funke Akindele reply and blast Femi Adebayo wife. ìròyìn yìí àtàwọn òròyìn míì lẹ́ẹ̀ máa jẹ mùkútùn nínú fọ́nrán yìí. ẹ wò ó tó bá jẹ́ gbà àkọ́kọ́ léyìí tẹ̀yìn náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment TV lórúkọ tí wọ́n ń pè bí ìkànnì àwọn alálùbáríkà ni ẹ̀yẹn ṣáà mú kàlẹ̀ towó ẹ mú kàlẹ̀ tọmọ kájọ gbádùn ètò tòní. ẹ wò ó wọ́n ní ìwọ̀n ní nǹkan ń dùn mọ́ tí bàtà bá sì ń ró pọnlápọnlá ó ṣetán tí ó yá ni. Funke Akindele tó jẹ́ gbajúgbajà ìgbà ojúmọ́ eléré tíátà àmọ́ tí àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jennifer ló ti tutọ́ sókè tó sì fojú gbà á níbi tó ti ń sọ ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tóun náà jẹ́ ìlúmọ̀ọ́ká nínú káṣeré tíátà. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ tó ń jà rànyìnrànyìn káàkiri orí afẹ́fẹ́ ni wípé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ fi ẹ̀sùn ńlá kan Funke Akindele wípé Funke Akindele ó ń bóun du ọkọ ó fẹ́ gba ọkọ mọ́ òun lọ́wọ́ àti wípé nítorí Funke Akindele gan-an ni Fẹ́mi Adébáyọ̀ ṣe lé ìyàwó àkọ́kọ́ fẹ́ jáde. ó ní kò dẹ̀ lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun o torí pé òun ò ní gbà kí Funke Akindele kó gba ọkọ mọ́ òun lọ́wọ́. Funke Akindele ti wá sọ̀rọ̀ gbangba yányá sígboro ayé. kí ni Funke Akindele wí? Jennifer ní òun ti ṣiṣẹ́ takuntakun gan-an ni o òun sì ti gbìyànjú púpọ̀ gan-an lọ́jọ́ àìsùn lọ́jọ́ àìwo lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ kóun tó dé ipò àti ààyè tóun wá wà lénìí. gbogbo àwọn tí wọ́n sì mọ̀ nípa ìtàn ìgbésí ayé òun àti ìrìn àjò ìgbésí ayé òun tóun ti ewu lásìgbò wàhálà àtoríṣiríṣi ìpèníjà tóun ti là kọjá kó tó di wípé Ọlọ́run wá gbàdúrà òun kóun tó dé ipò àti ààyè tóun wá wà lénìí. Jennifer ní gbogbo awuyewuye tó ń lọ káàkiri orí ayélujára bí wọ́n ṣe ní òun ń bá Fẹ́mi Adébáyọ̀ ní nǹkan papọ̀. ó ní àwọn míì gan sọ wípé nítorí tòun ni Fẹ́mi Adébáyọ̀ ṣe lé ìyàwó ẹ̀ tó kọ́kọ́ fẹ́ jáde. ó ní ìyàwó ẹ̀ tún ní ó tún ti fẹ́ lóun náà kúrò nílé nítorí ti tòun Funke Akindele. Funke Akindele níṣẹ́ rí àti òun àti Fẹ́mi Adébáyọ̀ ó ní ògbóǹtarìgì òǹṣeré tíátà làwọn méjèèjì jẹ́ tí àwọn sì tún jẹ́ ògbónágbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ìgbín níbi ká darí eré àti ká kópa nínú eré. èyí ò ní pé ó ní professional actor and filmmakers ń làwọn méjèèjì jẹ́. ọmọ Akindele ní in tí ò yá àwọn èèyàn ni wípé ọ̀pọ̀lọpọ̀ gbà ni iṣẹ́ máa ń pa àwọn pọ̀ táwọn ò jọ kópa nínú eré. ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ actor àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn dójú àmì ni. ó ló tiẹ̀ nígbà kan gan-an tó jẹ́ wípé eré pa àwọn méjèèjì pọ̀ débi wípé àwọn travel out àwọn lọ ṣiṣẹ́. ó wá níṣẹ́ rí àbáṣe àti ìbáṣe tó wà láàrin òun àti Fẹ́mi Adébáyọ̀ kò ní í ṣe pẹ̀lú wípé à ń fẹ́ra àwọn rárá. ibi eré ibi iṣẹ́ tíátà táwọn yàn láàyò náà ló mọ́. ó ní àjọṣepọ̀ àwa méjèèjì kò kọjá iṣẹ́ tíátà tá à ń ṣe yìí kẹ́nikẹ́ni má fi ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ mi lọ́rùn o. ó wá ní ẹni tó bá mọ̀ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kí wọ́n bóun fà á létí dáadáa kí wọ́n sì bóun kìlọ̀ fún un dáadáa. ó ní ẹ wò ó I have no hand in their family issues. I mind my business and focus on my career. Please stop dragging my name into things I know nothing about. ó ní ẹ wò ó kán má dárúkọ òun sí ní tóun ò mọ́wọ́ tóun ò mẹsẹ̀ nípa ẹ̀. òun ò mọ̀ nǹkan kan nípa ìdílé Fẹ́mi Adébáyọ̀ bí ti ń dàrú lògbòlògbò. òun ò mọ̀ nǹkan kan nípa rẹ̀ o kí wọ́n má sì fi ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ kí wọ́n má fi kọ́ òun lọ́rùn rárá àti rárá ni o. ó ní ṣe bí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mùsùlùmí pọ́nbélé ni Fẹ́mi Adébáyọ̀ tó sì lẹ́tọ̀ọ́ láti fẹ́ ju ìyàwó kan lọ àti wípé ìgbà ojúmọ́ ni Fẹ́mi Adébáyọ̀ celebrity ni public figure ni kó tó fẹ́ Fẹ́mi Adébáyọ̀. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn celebrity àti public figure bí wọn ò bóbìnrin ṣe gan-an obìnrin ò fẹ́ máa súnmọ́ wọn. ó ní kí wọ́n sọ fún yín Aládùkẹ́ wípé kó nígbàgbọ́ nínú ọkọ ẹ̀ dáadáa kó ba lè fira rẹ̀ lọ́kàn balẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kó má bàa ní ẹ̀jẹ̀ ríru àbáàdì. ó ṣáà ti róko lóko kún tẹ́lẹ̀ kó o tó gbẹ̀pà sínú ẹ̀. Trust your husband and find peace. Funke Akindele ló jáde tán. ẹ wò ó àṣeyìnṣe túnṣe
bá a bá ṣe yìí tán àtúnṣe míì sí àṣeyìnṣetúnṣe orin tí wọ́n máa ń kọ yìí. Ìgbéyàwó ọmọ gbajúgbajà òǹṣeré tíátà ilé wa tó jẹ́ Iyabo Ojo òun ló yẹ kí wọ́n máa pè bẹ́ẹ̀, torí pé lẹ́yìn tí wọ́n ti ṣe ìgbéyàwó yìí nílùú Nàìjíríà tó dùn tó lárinrin kódà gbọ̀ngbọ̀n tún kan sí ni wọ́n tún sọ pé àwọn ò takọ́ṣọ́ o sílùú Tanzania níbi tọkọ gan ti wá, àwọn ò tún lọ ṣe ìgbéyàwó míì níbẹ̀ tó jẹ́ second version rẹ̀. Ṣé ẹ wá rí lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi àwọn gbajúmọ̀ òṣèré, àwọn celebrities, actors and actresses tí wọ́n jẹ́ ti Nollywood ilẹ̀ wa nílùú Nàìjíríà ni wọ́n ti ń dé sílùú Tanzania báyìí tí wọ́n sì ti ń ṣe ayẹyẹ tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn bí wọ́n ti ṣe wedding JP 2025 Tanzania fashion pẹ̀lú ọmọ Iyabo Ojo. Rí wípé ó lágbára púpọ̀. Ẹ wo àwọn celebrities bíi Funke Akindele náà fún ara rẹ̀, Jaiye Kuti àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹṣeré tíátà ni wọ́n ti wà nílùú Tanzania báyìí tí wọ́n sì ti ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ìgbéyàwó ọ̀hún. Funke Akindele ní Jennifer ó ní bóun ò ti láǹfààní àti kópa níbi ìgbéyàwó yìí nígbà tí wọ́n ṣe nílùú Nàìjíríà, dandan ni fóun o kóun kópa ní ti Tanzania. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ẹ má gbàgbé láti máa bá ń kílìkì lórí subscribe button yìí, ẹ sì máa bá ń like, ẹ máa bá ń share. Níbi tó gba Kútọ́nù wọ̀, mo ní ṣébi tó gba Kútọ́nù wọ̀, ṣé Tanzania tí Fọlá lọ yẹn kí ló ní ṣe pẹ̀láyé Fọlá? Ojoojúmọ́ làwa ń travel bí tiẹ̀ ní mọ̀. Failed actress ó tálíkà gan o. Iṣẹ́ ọwọ́ ẹ̀dẹ̀ tún ẹ jẹ. Ó tálíkà gan. Àwọn kan máa ń jọ ẹ lójú gan o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ Fọlá díẹ̀ sí. Mẹ́ǹtì ṣì ni wà àti Fọlá wà. Ó ṣe Fọlá ní favour. Ṣé bí Fọlá ràn ẹ́ lọ́wọ́ láti subject Lizzy Anjorin àtàwọn ọmọ ẹ̀ sí bully. Ìwọ àti Fọlá náà dẹ̀ máa mọ sàárè ọmọ ẹ̀yin méjèèjì àti àwọn tó bá kù tó ń ran Fọlá lọ́wọ́ àti tí Fọlá ràn lọ́wọ́. Gbogbo yín lẹ máa mọ sàárè ọmọ àdàbí tó ẹ̀pọ̀ títọ́ lẹ gbé wá. Ó ṣe Fọlá ní favour, failed actress. You are not doing any favour to Fọlá. It's give and take. Fọlá gave you nudity of Mr. Lawal and voice notes in exchange. So Mama Shebika, you are nobody. Adotoshi. Stop it. Mi ò wá fún yín kí lẹ wá fún mi fún. Okay, proof point to pepper who. Ṣé Tanzania ló fẹ́ fi pepper mi? Simbi ni. Ṣé Lizzy Anjorin tí bá fẹ́ wọ economy lẹ́ni gbogbo ọmọ tájọ́ travel àjọ máa wọ economy yẹn. Tí bá fẹ́ wọ business class gbogbo ọmọ tájọ́ travel yẹn ni gbogbo àjọ máa wọ business class. Yes or no? Iṣẹ́ kí ló wà lọ́wọ́ failed actress? Oríire wo ló ṣe? Ó wá ní wọ́n sún Fọlá báre. Wọ́n sún Fọlá báre. Wọ́n sún Fọlá sínú orí burúkú ni. Business ni Daughta failed actress àti Fọlá jọ ń ṣe. Is rub my back and rub your back. Lizzy Anjorin ó ti fẹ́ Mr. Lawal. Fọlá ti converse pé òun ti abandon Mr. Lawal sí Kòròdú ń tòun. Òun ò fẹ́ mọ́. Gist over there ni okay, mú òhò yẹn wá, mú voice wá. It's give and take. It is both of them are into destruction business. Ẹ rí pé the same orúkọ lẹ ń rí nínú kéèsì Mohbad. Gbogbo kéèsì Mohbad yẹn business la Daughta fi ṣe ní títí ẹ̀. Business ni Gist over fi ṣe. Gbogbo kéèsì Ìjẹ̀ṣà business ló fi ṣe. That is what I want an average Nigerian to understand.